ẹnjìníà mi o David Fọlọ́runṣọ́. Ó yá nílé olóyè tuntun ẹnjìníà mi o ọmọ yàjòwò. Ó yá nílé olóyè tuntun ẹnjìníà mi o David Fọlọ́runṣọ́. Ó yá nílé olóyè wa ẹnjìníà mi o ọmọ yàjòwò. Ibi ire kò ṣe fowó ra o ẹnjìníà ṣálọ lọ́rọ̀ wa lóko ṣóńgbọ́. Ọmọ wọn l'Erijiyan-Ekiti ìwọ gangan ni bàbá olóyè tuntun. Gbogbo ìlú ló ń fò fayọ̀ o. Ẹ bá fi bàbá. Ìwọ gangan nílùú fẹ́mi lóye. Ṣọ́gàlọ́. Ó yá nílé olóyè tuntun ẹnjìníà mi o David Fọlọ́runṣọ́. Ó yá nílé olóyè wa ẹnjìníà mi o ọmọ yàjòwò. Ẹ já lọ tá a bá fi gbá tó tó gbàjẹ́ baálé agbọ́n mi ìpinnu ọlọ́gbọ́n ni. Tíran kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ bá wá jẹ́ baálé awẹ́dò ó mú làákàyè lọ́wọ́ bẹ́ẹ̀ni tó yẹ lóye bá joyè ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nínú gbogbo òlú òdùn. ẹnjìníà David Fọlọ́runṣọ́ ọmọyá aláṣẹ àtolùdarí ilé-iṣẹ́ Dromo Construction Company tó kárí ayé yóò di olóyè ológun àlá tìlú Erijiyan-Ekiti. Mọ̀lẹ́bí ológun àlá ti fẹni tó yẹ lóye joyè ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nínú gbogbo òlú ń dùn. Orí tí yóò dádé inú agorodẹ ní ti wá ọrùn tí yóò lè jìgbàrà àlẹ̀kẹ̀ ṣebínú agorodẹ náà ní ti wá. ẹnjìníà David Fọlọ́runṣọ́ ọmọyá orí ló gbé ọdẹ́pọ̀ yìí ò ní ṣìṣe ẹ ò ní tẹ́jú ulẹ̀ mọ́lẹ̀ láéláé. Ìlọsíwájú rere kó mọ bálù Erijiyan lásìkò tẹ́ ẹ dolóyè ńbẹ̀. Akíkanjú lẹ́njìníà Fọlọ́runṣọ́ ọmọyá tí gbogbo ènìyàn mọ̀ sí Dromo Construction. Gbogbo iṣẹ́ rere rẹ̀ látẹ̀yìnwá ń ló hàn sí gbogbo òlú lójú kedere. Ìfẹ́ tó fẹ́ lu abínibí rẹ̀ ò lẹ́lẹ́gbẹ́ kò fi mọ̀lẹ́bí rẹ̀ tayín tàbí mọ̀ ṣàwẹ́wà nígbà kankan. Tipẹ́tipẹ́ ló ti jẹ́ ni ayé ń fẹ́ torí ó kó nílé mọ́ra ó nífẹ̀ẹ́ àlejò. Ẹ̀rín músẹ́ rẹ̀ pẹ̀lú làákàyè rẹ̀ tí ò lẹ́lẹ́gbẹ́ fún ìtẹ̀síwájú ló sọ ọ́ dẹni tí gbogbo òlú tẹ́wọ́ gbà. Àpẹẹrẹ rere ni mọ̀lẹ́bí ológun àláfilélẹ̀ yìí kó onírúfẹ́ ẹni tó yẹ lóyè láàrin ìlú. Ó yẹ kẹ́ni tó fẹ́ jà ṣáájú ó dá yàtọ̀ gédégbé. Òwe Yorùbá ní ká tó fènìyàn joyè láàrin ìlú ó ní láti jẹ́ni rere. ẹnjìníà David Fọlọ́runṣọ́ ọmọyá jẹ́ni rere ó sì níwà tó yẹ gẹ́gẹ́ bí ẹni mọ̀lẹ́bí ń tẹ̀lé. Ó dára ká bí ni ká túra ẹni bí orúkọ rere fúnra ẹni. Olóyè gidi gbúdọ̀ níṣẹ́ tó ṣe é fi yangàn lọ́wọ́ láì ní kọ́nú kọ́họ tàbí awúrúju kankan. Aṣíwájú lọkọ pòfẹ́sọ̀ níbi iṣẹ́ tó yàn láàyò. Ǹlẹ́ o ọmọ eléṣì ojú gbèyàn ó rọ̀ ọmọ eléṣì àgbèrú kọ́ mú yòókò. Èsì kọ́ sunkún etítù kan mọ̀ jànà dípẹ̀. Èsì kọ́ sunkún etítù kan mú gba ẹyọ ṣe. Òbí wùrò ọ̀dádé orí dàbí akeke ọ̀nì àdúrékè lórí eṣin. Lásìkò ẹnjìníà David Fọlọ́runṣọ́ ọmọyá kígba ilé ó mọ̀ rójú káwo ilé ó ráyè aboyún ilé kó mọ̀ bí wẹ́rẹ́ kíran àgọ́ ó mọ̀ tẹ́wọ́ àlàbòsùn kíre gbogbo ó mọ̀ wọnú mọ̀lẹ́bí ológun àlà tìlú Erijiyan pátápátá. Gbogbo ọmọ ìdílé ológun àlà tí ń bẹ lájò kí wọ́n mọ̀ kóre wálé. Olóyè ológun àlà kígba yín ó tòrò bí omi àfòwúrọ̀ kan káwọn onílẹ̀ ó tì yín lẹ́yìn kádániwáyé ó tún fún yín ṣe. Ìpàdé di ààfin kábíyèsí ọba Adégoróyè Ọmọṣẹ́bí Agúnsóyè kejì ọlọ́run tìlú Erijiyan-Ekiti lọ́jọ́ 17 oṣù karùn-ún ọdún tá a wà yìí 17th of May níbi táyẹyẹ ìwúyè ọ̀hún ó ti mọ wáyé bẹ̀rẹ̀ ní dédé agogo 10 sáago 11 ààbọ̀ ìyálẹ̀ta gbogbo ẹ̀ ní ó rọ̀ ṣọ̀mùṣọ̀mù ń bẹ̀. Ayẹyẹ ìgbàlejò àtijáde oyè dorí pápá St. Paul's Anglican Primary School Erijiyan-Ekiti bẹ̀rẹ̀ ní dédé agogo 12 ọ̀sán gbogbo ẹ̀ yóò ti mọ skingba kan jìgún ibẹ̀ gangan láti máa dá fàájì dọ̀bálẹ̀. Gbogbo ìgbìmọ̀ pátápátá lábẹ́ ìdarí pásítọ̀ Johnson Olúwadáre Ọmọyájowó ọ̀ni wọ́n pe èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan sórí aago. Wọ́n nítorí ìran ṣẹ̀kẹ̀rẹ̀ tèmi kì í bá wọn ròde ìbànújẹ́. Wọ́n ní kí n bá mọ̀lẹ́bí ológun àlà àti gbogbo ìlú Erijiyan yọ̀ ká tún wúre fún bàbá olóyè kórí ó jẹ́ kó jẹjàrá wájú lọ. Ó yá nílé olóyè tuntun ẹnjìníà mi o David Fọlọ́runṣọ́. Ó yá nílé olóyè wa ẹnjìníà mi o ọmọ yàjòwò.